الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Akígbogbo ẹ̀yin gbogbo wa alápọ̀lé èyí tí ẹ bá wa kéye níbi ìsìn ọmọ wa káńtà lọ sí ìlú ọ̀rẹ́ àti fi ṣe ìsàlẹ̀ òkè bá wà lọ́wọ́ ọ̀pọ̀ ìlú lẹ́sàn-án gbẹ̀rẹ̀gbẹ̀ Yorùbá wa ní àfá wa tí wọ́n láti ìlú Èkó, ìlú Ìlọrin, ìlú Ìbàdàn, ìlú Ọ̀yọ́ àti gbogbo àwọn ìlú Òṣogbo, Ẹdẹ tábà lọ láti wá yé wa sí wọ́n bá di kéye tí ọmọ ẹ̀yẹ́ ọmọ wa yìí ìṣẹ̀lẹ̀ àbúkọ̀ bá kí ọmọ ọ̀sìn lẹ́sàn-án rẹ̀ tó fún ẹ̀dá ẹni kọ̀ọ̀kan wa fún ìfọmọ lọ sí òkè sí ó sì ní sílé ní àsìmọ́ fún ọ̀rọ̀ wọ́n rí àjò tí ní pé sọ́lá bá yẹ̀ kéye lọ́sẹ̀ dára fún yẹ̀ wọ́n tó wá gbé láti ìlú tó jìnà lásìkò yìí wọ́n bá lè fi àjọyọ̀ ẹ̀ka kí o àti ògbòyà fún àpáta ìbẹ̀rẹ̀ pa wọn gbòye ìyá wa lọ́pàá tó pẹ́ ìgbẹ̀rẹ̀ ọlọ́run máa láti abalẹ̀ kéye sí wọn tí a sì ṣe ọ̀pọ̀ rẹ̀ wọ́n bá yọ̀ bá lè ṣe kí ilé ọ̀pọ̀ rẹ̀ náà ó sì bá ní sèkúrò adé àgbẹ̀ pátá o ní ìsọ̀kí gbogbo àwọn ìṣúra ṣe ìfọ̀dọ̀bá ìlú ọkọ̀ ìṣòro lẹ́sàn-án rẹ̀ jùlọ ṣe ìsànà ìdúgbò pé ọba aláṣẹ́lẹ̀ òtísẹ̀ mubarak nínú ìsìrà nípa ìdàkàtà wọ́n tó lọ́gbọ́ àwọn ẹni tó wọ́n kàmà rí yìí omi ó sì rí gbọ́ àwọn òṣèlú ìbọn ìbọn ọkọ̀ sílẹ̀ sáré wọ́n lè sí àdìkọ́lá ìpò wà sáré ẹni kára wọn lè pèsè ìgbà wọn bá pátá ọkọ̀ ìṣẹ́lẹ̀ sáré lẹ́ẹ̀kan sí ló kọ́ wà bá wa pẹ̀lú ṣe ọjọ́ olórí ẹbí bàbá wa lórí Aziz Muhammad Abubakar tí wọ́n wọ́n lè sí ìyàkú láti pòfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ṣẹ́gbẹ̀ abòdútọ̀rọ̀ tí abòdúnẹ̀mọ̀ abòdúnẹ̀mọ̀ àti gbogbo pátá ọ̀dọ̀ bá kí ní wọ́n sẹ́lẹ̀sẹ̀rẹ̀ tó gbà wọ́n ọ̀yá rẹ̀ yába kí ọ̀yá mi ẹ̀yẹ́ ìwé ọ̀yá wa fi sí ti gbogbo àwọn tí ó gbọ́ ọ̀yá pátá ọ̀yá tó gbẹ̀ ní àgbègbè wa ọ̀dọ̀ bá kí ní wọ́n sẹ́lẹ̀sẹ̀rẹ̀ ìsìnkú mọ́ lọ́wọ́ pé assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.